ẹ káàsán ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú ojú ọjọ́ ṣeré ṣé dáadáa ni mo bá yín. Látàrí show tí mo ṣe tí mo drop fún àwọn bàbá mi Alhaji Sheikh Akewugbagold àti Alhaja Kaola, mo ti receive àwọn calls kan, mo ti receive àwọn messages kan. Mo kọ́kọ́ fẹ́ jẹ́ mo wá ní message kan tí mo receive lọ́dọ̀ Alhaji Okanlomo tí mo máa play síta. Tẹ́ bá rí mi tí mi ò bá sọ̀rọ̀, ẹ̀rùjà ò bà mí, mo kò fẹ́ peace ni. Tá bá dẹ̀ ń gbé kuru kó tọ́ láwo, kò dẹ̀ ká máa fẹ́ wọ́n ẹ̀sẹ̀yìn. Kò sí nǹkan tí a fẹ́ máa bára wa jà ṣe. Ìdí tí mo ṣe máa play kíní síta ni pé mi ò fẹ́ pé Alhaji Okanlomo ní kọ̀rọ̀. Mo fẹ́ on àwọn kọ́kọ́ tó sọ nínú kíní yẹn tí mo fẹ́ yànyànú ẹ̀. Number 1, wọn ò bí ìpọ̀nrí mi re láti wà rude sí Alhaji Akewugbagold. Dẹ̀bádẹ̀ ẹni tó bá ní làákàyè, tó bá gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yé, á mọ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ ni mo sọ pé àwa yóò lè máa jókòó kí àwọn tí ò tó nǹkan kó máa rude sí, kó máa sọ̀rọ̀ ṣàkàṣàkà àbí bú àwọn táwa ti ní relationship pẹ̀lú. Mi ò mọ Alhaja Kaola níbi kankan, Alhaji Akewugbagold ló jẹ́ kí n mọ̀ wọ́n. Mi ì dẹ̀ mọ Alhaji Akewugbagold níbi kankan jùgbà tí wọ́n gbé àwọn ọmọ wọn. Nítorí wípé torí Alhaji Okanlomo ṣe voice note kan sí mi, wọ́n ní kí n fà àwọn aláàfáà lẹ̀ kí ló kàn mí. Ó kàn mí. Ọ̀rọ̀ Alhaji Akewugbagold kàn mí torí jẹ́jẹ́ mi ni mo jókòó. Alhaji Akewugbagold ló jẹ́ mọ Alhaja Kaola. Mo dẹ̀ ti ní relationship pẹ̀lú Alhaji Akewugbagold. Mo ti rí relationship pẹ̀lú Alhaja Kaola. Mo dẹ̀ fi pé tí bá rí wípé wọ́n rìn omi wọ́n jìn tó dẹ̀ máa fa yín sọ sí àwọn méjèèjì. Mo ní ẹ̀tọ́ láti lè call àwọn méjèèjì to order. Torí mi ní fẹ́ kó láì pé mo lọ bẹ́yàn kan lẹ́yìn mo sọ̀rọ̀ àbòsí, mo lọ bá kejì lẹ́yìn mo sọ̀rọ̀ àbòsí. Mi ò ní ṣe bẹ́ẹ̀. Torí Alhaji Okanlomo tó ní kí ló kàn mí pẹ̀lú àwọn ará àfà. So bẹ́yìn ará àfà ṣe ń ṣe bẹ́ ṣe ń jà yẹn. Ṣé wà Ọlọ́run lẹ̀ ń wù? Torí ẹni tí ò bá ṣe ẹni tí mo mọ̀ ẹ máa bọ́. Ẹ bọ́ta kẹ wá bú mi. Mi ò ní dáhùn. Bọ̀ ẹ má sọ fún mi wípé tí àgbà méjì bá wà àbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí ò ní àlàáfíà nínú, wípé èèyàn kan ò lè mediate. Ẹ̀yin ogogo ẹ̀ ní àwọn aláàfáà tó mi. Ẹni àfáà tó bá ṣe nǹkan tí ò dáa àbí tí àfáà bá ṣe nǹkan tó dáa, as long as tí ẹ̀yin aláàfáà bá ti lè accept mi, kò sí ẹni tó ń ṣe nǹkan tó bá ẹlòmíì èèyàn lè fẹ́ ṣubú kó má mọ̀ pé òun fẹ́ ṣubú náà. Kẹ́lòmíì tí òun ṣe mùsùlùmí tí òun ṣe kìrìsìtẹ́nì kó dẹ̀ pé àkíyèsí. Èyí tẹ́ sọ yẹ pé kí n fẹ̀yìn aláàfáà lẹ̀ kò sí ìtókàn mi pẹ̀lú ẹ má sọ mọ́. Tẹ́yìn bá sọ̀rọ̀ mo lè má dá sọ̀rọ̀ Okanlomo torí mo ti mọ the kind of attitude you have. Because I don't have any relationship with you. Ìgbà tí mo sọ̀rọ̀ sí tí mo bá Alhaji Akewugbagold àti Alhaja Kaola sọ̀rọ̀, mo mọ̀ pé wà nínú case. Did I mention your name? I did not mention your name because I don't have any relationship with you. Relationship ta ní ni pé a pàdé bí ta ti pàdé. Mi ò ní relationship kankan pẹ̀lú yín. That hence I did not mention your name. I didn't mention your name. Àwọn tí mo ní relationship pẹ̀lú bí bàbá tí mi ò dẹ̀ lè ara mi ò lè máa gbà táwọn èèyàn bá ń wọ́ wọn lẹ̀. Ara mi ò lè máa gbà kí ayé tapo sí àlà wọn. Ara mi ò lè gbà kí ayé fi ọwọ́ ìdọ̀tí rẹ́ wọn lára. In tí mo lè ṣe ni mo ṣe, mi ìdẹ̀ bú wọn. Alhaja Kaola dẹ̀kẹ̀rẹ́ 1 or 2, 3 times àti sọ̀rọ̀. Alhaji Akewugbagold sọ dáadáa fún mi nípa Alhaja Kaola. Alhaja Kaola náà ò ṣe bàjẹ́ Alhaji Akewugbagold fún mi rí. So lè ní kí má dá sí torí mo ní relationship pẹ̀lú wọn. Alhaji Okanlomo get this straight. Níjọ́ tẹ́ tí ń sọ̀rọ̀ aláàfáà yín ṣé mo bá yín dá sí rí. But àwọn méjì yìí àti bàbá Ìwó àti bàbá kan náà, bàbá yẹn náà máa ń pè mí tí mo gbéṣẹ́ wọn. Láwọn tí n bá ti ní relationship pẹ̀lú tí mi dẹ̀ fẹ́ jẹ́ kí ayé kó tapa sáàlà wọn, tí n bá rí nǹkan tí ó tó kù díẹ̀ káàtó, mo lè sọ with respect láì bú wọn, láì yẹ̀yẹ́ wọn. So ipe kẹ wá sọ fún mi wípé kí má dá sọ̀rọ̀ ẹ̀yin aláàfáà. Tẹ́ bá ní so ó mì pé ẹ like bí omi yẹn ṣe ń rú. Ẹ fẹ́ kéèyàn call wọn to order pé kí wọ́n stop ẹ̀ níbi tó dé. Ẹ like bómi yẹn ṣe ń rú, ẹ like bí wàhálà yẹn ṣe ń ṣẹlẹ̀, kí lẹ fẹ́ gbà nínú ẹ̀.
kí ni nǹkan tẹ́ fẹ́ gbà nínú ẹ̀ pẹ̀lú voice note tẹ́ send sí mi. I didn't mention your name Okanlomo. Mo wà where you sent me a message, mi dẹ̀ mọ̀ pé ẹ̀yin lẹ ń sọ̀rọ̀, mi mọ̀ pé ẹ̀yin lẹ send message until tí mo gbóhùn yín. You sent a message to me. Bet mo de she send message yẹn mo ní what about it sir ma? Torí mi ò wá sure bóyá ọkùnrin ló send ẹ àbóbìnrin ló send ẹ. Nítorí ẹ mo ṣe sọ pé sir or ma. And then the insult is too much. Insult who? From who? Which insult? To who? Láti bo ta ni mo insult? Ipe mo sọ fún ọ pé àwọn méjèèjì wọn ò ṣe bí àgbàlagbà nínú ẹ̀sìn. Ṣé Alhaji Okanlomo ṣé yín láì bí omi yẹn ṣe ń rú ni? Ṣé like bí jà yẹn ṣe ń ṣẹlẹ̀ ni? Ṣé like kéèyàn caution wọn pé kó má jà ni? Ṣé kò sí nínú Quran pé ìbùkún ni fún onílàjà torí ọmọ Ọlọ́run la máa pè wọ́n, kò sí nínú Quran. Ẹ sọ pé kí má kò sí tó kọ̀ mí pẹ̀lú ọ̀rọ̀ àwọn aláàfáà. Ẹ mọ̀ bẹ́ ṣe ń ṣera yín kí má dá sí. Ṣé ìwà tó dá ni? Ṣọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ ọmọlúàbí ló jáde lẹ́nu yín. Alhaji Okanlomo. Ẹni ẹ bọ́ síta kẹ́ bú mi. Kí ni yẹn ṣe fẹ́ mi? Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bú mi ni. Kí lẹ fẹ́ sọ pa mi? Mi láṣìírí kankan sí yín lọ́wọ́. Wọ́n tójú mi dó yín. Ibi tá ti pàdé mi rìnrìn dọ̀tí. Mi rìnrìn kò sọ́yàn. Kò ní kankan tẹ́ fẹ́ sọ pa mi. So kí lẹ fẹ́ bọ́ síta wá tẹ̀ dúpẹ́ kẹ́ bú mi, ẹ ti bú mi rí. Nígbà tẹ́ bú mi, mo tún bọ́ta, mo tún support ìyàwó yín mi tí ẹ mọ̀ pé ìyàwó yín ni. So bẹ́ẹ̀ bá tún bú mi, your conscience and posterity will judge you. Nígbà tẹ́ bú mi tí ò yẹ kẹ́ bú mi tí mi ò ṣẹ̀ tí mi ò rò, ẹ bọ́ta ẹ bú mi. Mo dẹ̀ tún ṣe abiyamọ, mo tún support ìyàwó yín. Mo ti ṣetán àwọn èèyàn wá bá mi lẹ́yìn pé ó ṣe máa support ìyàwó Okanlomo, ó rí tó bú ẹni. Mo ní èmi ṣe tèmi fọ́lọ́run ni gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara bọ́lọ́run ṣe gbémi ṣe rí nìyẹn. So yẹ ọ̀rọ̀ tó yẹ kó jáde nínú voice note yẹn pé sísá Yínká ẹ ṣé o. Bóyá wọn tiẹ̀ mọ̀ bóyá ìtẹ́tí ẹ̀ sọ ìyá tiẹ̀ jẹ́ kí ogun mi. Ẹ wá bọ́ta, ẹ wá send message pé kò yẹ kémi dá sọ̀rọ̀ ẹ̀yin aláàfáà. So ẹ like bí omi yẹn ṣe ń rú. Ẹ fẹ́ kí ìjà yẹn máa lọ. Ẹ fẹ́ kí wàhálà yẹn máa lọ. Ẹ like bó ṣe ń dọ̀tí, bó ṣe ń bí Alhaja Kaola ṣe ń sọ̀rọ̀ Akewugbagold. Ẹ like bí everything ṣe ń lọ bẹ́ẹ̀. Ẹ like ẹ. Ẹ ń take ẹ wo I'm a nurse. Ẹ lọ be ere tí nurse ń gbà power. Torí ẹ sọ pé nítorí monetization. Ẹ ní kémi lọ mi ní delete video yẹn o. Ẹ bọ́ síta kẹ́ lọ ṣe video kẹ́ kípọ̀ rí yàlá ya mi. And I'm not keeping that video there because of the money. I'm not the type to buy your jet for monetization. Take it or leave it. I'm not into that. I work. I'm a career woman. So I work and I earn money. With or without Facebook, I will eat. I will have food on my table. And I will live a beautiful life. Emma Orote, so you get it wrong. I'm not in that kind of category. I'm not into that ways of life. They can buy your gentle monetization. I get it wrong. Emi okishe party to that. In Kotimori, Alhaji Akewugbagold mo ń bá wọn sọ̀rọ̀ gbogbo ìgbà. Bàbá no jesi mi bo kó má dàbẹ́ ni pé mo ṣe ojú ṣáájú. Mo ṣe monofiki, mo ṣe àbòsí, mo ṣe mo bọ́ta, mi ìdẹ̀bú wọn. Wọ́n lè ti ṣùgbàgbé. Mo pe àkíyèsí wọn sí position tí wọ́n wà láwùjọ. Mo pe àkíyèsí wọn sí ojú tí àwọn èèyàn fi ń wò wọ́n láwùjọ. Kó má jẹ́ kí ayé kó tapa sí àtapo sáàlà wọn. Bẹ́ẹ̀ náà l'Alhaja Kaola. I didn't come out to abuse. I'm not into that. Mi ò lókà. Ẹ gbàgbé ń pa mò ń sọ̀rọ̀ okó àtòbò. Mi ò lókà. Mi ò kí ń ṣe empty-headed being. I'm not an illiterate. I will not handle issue the way most of you will handle issue. Mi ò ní ṣe nǹkan tẹ́yin ṣe yẹn tẹ́yin send voice note pé kí n fẹ̀yìn aláàfáà lẹ̀. It shows that ẹ like bí omi yẹn ṣe ń rú. Ẹ like ìjà yẹn. It shows that ẹ fẹ́ kí ìjà yẹn parí. Because ẹ bá fẹ́ kí ìjà yẹn parí, you should applaud me. You should eulogize me. You should applaud me. Pé àǹtí Yínká ẹ káre. Ẹ ṣé o. Bóyá lè tí ẹ máa pẹ̀tù sáwọn méjèèjì nù kí lẹ fẹ́ gbà nù wàhálà. Ọdún mélòó la fẹ́ lò lórí ilẹ̀ ayé. Somebody was praying for me yesterday and said, ẹ máa lò 120 years láyé. Mo ní kó padà. I don't wish to be 120 years láyé. Ṣé lórí routine yìí náà jẹun sùn lọ síbi iṣẹ́. Jẹun sùn lọ síbi iṣẹ́ ni màá ní mo fẹ́ lò 120 years láyé. Except ní bá réyàn mú mi lọ sínú space tí mo lọ 20 years sínú space tí ò ní wà boring. Tí màá mingle pẹ̀lú àwọn èèyàn míì. Tí màá bring hair mi sínú. Àbí tí mo réyàn mú mi lọ sínú moon. Otherwise ní orí ilẹ̀ ayé yìí mo fẹ́ lò 120 years. I don't even want to be 100.
Because at the end of the day, you will get tired. At that time, you're already a vegetable. You're already becoming a problem, nuisance to your children, to other people. When you're 120, you cannot walk. Mobility will reduce. Probably you'll be on a wheelchair. Oh, those swallow my grand don't jacoto jail. Oh, my frail. You cannot be, you are just useless. Oh, le bayon shen kakan at 120. Why would I want to live up to that? Mo so de bi pe Ọlọ́run gan ba se awulo fo Ọlọ́run bo Ọlọ́run se wulo fún wa. Because tí ó bá sí àwọn ẹ̀dá láyé gbogbo nǹkan t'Ọlọ́run dá sí ayé kò ṣe tó máa monitor ẹ̀. Bọ́lọ́run ṣe ń lò wá làwa náà ń lò. Àwa la monitor iṣẹ́ tó dá sáyé. Otherwise tó bá build ilé tí ó bá re yan gbé bẹ̀ tó bá ya ilé yẹn máa depreciate tó bá ya oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀ nǹkan á wù síbẹ̀. So Ọlọ́run tó dá wa sáyé ó dá wa sáyé kó òun náà ń lò wá láti lè secure àwọn nǹkan tó dá. Àwa náà dẹ̀ ń lò láti fún wa ní life tó bá ti lò wá tán tó ti rí pé àti expire aya mú wa lọ àwọn ẹlòmíà tún carry on pẹ̀lú iṣẹ́ tó dá. Àjọ wúlò fúnra wa ni àtà Ọlọ́run àti wájọ wúlò fúnra wa ni. Òye yé mi débẹ̀. So I'm not èmi ẹ̀rù ikú ò bá èmi. Ètè ṣe yẹn to me threat bullying ni mo kà sí. Don't try to bully me. Don't try to shut me. I'm not that kind of a person. If I don't talk, it's not called me timidity of a lion. Pe boya cowardice àbí pé ojo mo kàn fẹ́ peace ni. Irú ẹ̀yin ó yẹ kẹ́ eulogize mi kẹ́ applaud mi nǹkan tí mo ṣe. Kò yẹ kẹ́ máa ní kí má wọ́n mi tí rí pọ̀ rí bàbá lẹ́nìkan tó máa ní kí má dá sọ̀rọ̀ Akewugbagold àfi Akewugbagold fúnra ra wọn bá jáde. Alhaja Kaola tó bá ní Yínká Kokon má dá sí. Yes, I'll keep quiet. No you. Okanlomo, not you. Alhaji Okanlomo, not you, not anyone. Torí pé àwọn people mo ní relationship pẹ̀lú wọn. Except of course tó bá jáde tó bá ní pé mi ò ní relationship pẹ̀lú àwọn. Madam Adebimpe sọ̀rọ̀ lórí Alhaja Kaola na because she had to visit Alhaja Kaola rí wọ́n ní relationship pẹ̀lú wọn. I have more relation. Rí pé Alhaji Akewugbagold rí pé wọ́n visit mi pẹ̀lú ìyàwó wọn àtọmọ wọn ni. So why would I be seeing káwọn èèyàn máa dọ̀tí wọn kí wá dákẹ́ kí má lè sọ nǹkan tó yẹ pé bóyá wọ́n máa keep quiet àbọ̀ máa relax káwọn èèyàn kó máa fi aṣọ ọ̀rọ̀ dọ̀tí wọn in the name pé ẹ fẹ́ máa fi wọn score fight. No, I'm not going to keep quiet. Ẹ wá ní kí má dá sọ̀rọ̀ àwọn aláàfáà kí má dá sọ̀rọ̀ àwọn aláàfáà kò sí tó kàn mí. Kò sí tó kàn mí lóòótọ́ but except tí bàbá Akewugbagold fúnra wọn bá sọ fún mi pé kò sí tó kàn mí tí Alhaja in fact ọ̀rọ̀ Akewugbagold ọ̀rọ̀ wọn gan sì kàn mí ju Alhaja Kaola lọ because mo ní relationship pẹ̀lú wọn mo establish relationship pẹ̀lú wọn. Why would you say kí má dá sí? Why would you say never fẹ́ jà tí I didn't mention your name mi dẹ̀ bú wọn. Maybe you should go and sit down and watch that show very well. Before Ketuwa ni mo I'm not into that. I'm not that kind. I don't have such attitude. Mi ò ní attitude pé kí n bú èèyàn. Níbi tí mo ti jú dé, mo ò ṣe tó lè face èèyàn báyìí búyàn directly. I won't do it. Wá ní mo insult àwọn ta ni. Ẹni tó bá count yẹn as insult, you need to go back to school. Honestly, whoever tó bá count nǹkan tí mo ṣe yẹn as an insult, such person needs to go back to class, go back to school. To anybody ní gbogbo àgbáyé tó bá rí show yẹn as an insult, please, you have to be educated. Go back to school. Anyway, Alhaji Akewugbagold, mo ní retrace nǹkan tí mo sọ. Ìbànújẹ́ ni fún mi tí n bá rí pé wọ́n cut ọ̀rọ̀ wọ́n bú yín. I won't like me, like her. Alhaja Ekrolema Mommy Adebimpe Alhaja Kaola ẹ rántí àjọṣepọ̀ àárín yín bẹ́ẹ̀ ṣe ń gbọ̀n káàkiri rẹ̀ níjọ́ tí wọ́n gbé ọmọ àwọn tó gbé ọmọ Alhaji Akewugbagold ẹ ń gbọ̀n káàkiri bí ẹyẹ lè sùn báyìí náà ni ọkàn yín ò balẹ̀ ìjọ́ tí wàhálà yẹn náà ṣe ìlà ìlò Alhaji Akewugbagold ń dagbára káàkiri ni gbogbo bí tó lè wọ̀ náà ń wọ̀ pé kẹsà lè rí rọrùn. Why now? Why are you turning yourself see laughing stock sí àwọn èèyàn? Why would you allow people that don't benefit nínú rancor yẹn? Why would you allow them to continue to benefit from there? Adesoto ẹ wá ní insult. Whoever sees that show as an insult should go back to school. Double.